Nígbà mo kọ́kọ́ jí lónìí, mo júbà Elédùwà ni o, nítorí Elédùwà ló fún mi láǹfààní láti wà níbí lónìí. Elédùwà yìí kan náà ló tún fún wọn náà láǹfààní láti máa wò mí o. Fún èyí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wò wá rèé lórí ibùdó ìtàn lẹ́wà ní YorubatalesTv. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe yín padà. Ẹ sì tún jẹ ẹ̀bùn kékeré bí ẹ bá dáhùn àwọn ìbéèrè wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa, a fún ní ẹ̀bùn kékeré kan. Ẹ̀kíní, ẹyẹ bíntín fò gba igi láì kúrò lórí ìtẹ́ o. Kí ni o? Ẹ̀kejì, abímọ lóòjọ́ ó ń gbèjà ìyá rẹ̀ o. Kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Bí ẹ bá wà lórí ìjókòó, ẹ bá ń jókòó dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì wá nǹkan fìdílé, ẹ bá ń wá nǹkan fìdílé o. Mò ń lọ málejò mi wá, mò ń bọ̀ ná. Ibùdó ìtàn lórí YorubatalesTv.